a máa ń rí i nígbà tó o bá ń rọ̀ ó sì máa ń ṣe bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ láti máa mọ̀ àbí bẹ́ẹ̀. And no matter how heavy a rain is, no matter how heavy the torrent is, have you ever seen the ground opening its mouth and then sending the rain back upwards again? Bí a ti rí bó ti kí òjò yẹn rọ̀ bó ṣe kó pọ̀ tó, bí a ti rí ìgbà kan lẹ́yìn tó òjò yẹn rọ̀ tán, tí ilẹ̀ wa la tú omi yẹn wá ń padà sókè sí pé ó ti wá, bí a ti rí rí. That's what the Bible says, that just as when it rains, it doesn't go back. Anything that comes out of my mouth will not come back to me without it having fulfillment. Ìyẹn ni Ọlọ́run fi sọ pé bí òjò kìí ṣe padà sókè lẹ́yìn tí bá rọ̀, bákan náà ni ọ̀rọ̀ tó tẹnu Ọlọ́run jáde kò ní lọ láláìṣẹ. And gives us the assurance that yes, later there is going to be a time when there will be no more there. Ìyẹn wá fún wa ní ìdánilójú pé ìgbà kan ń bọ̀ tí kò ní sí ikú mọ́ nípẹ́ Ọlọ́run. It was said earlier that we want to look at what is the condition of the dead. When somebody has died, what is happening to that person? A sọ lẹ́ẹ̀kan pé a máa tún mọ ipò tí àwọn òkú wà tẹ́nìkan bá kú kí ló ń ṣẹlẹ̀ sẹ́ni yẹn. The Bible clearly tells us the condition of the dead. Bíbélì sọ ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn tó bá ti kú. Today, it is not impossible for us to hear people say that when somebody dies, that person has only traveled or moved to another part of the country or another part of the world, and the person start living there. Oríṣi ohun tó ṣàyèjì àti máa gbọ́ tó máa ń sọ pé nígbà tí èèyàn kan bá kú níṣẹ́lẹ̀ ni ìyẹn rìnrìn àjò tó lọ sápá ìbò míì lórílẹ̀-èdè tàbí lápá ìbìkan láyé tó ti lọ ń gbé bẹ̀ àti gbọ́ rí. Even to reinforce that, we have seen people who have come to tell us the tale that they saw somebody who had died at a particular place living there. Láti tún fìdí ìyẹn múlẹ̀ àwọn kọ́tẹ̀ máa ń sọ wípé àwọn rí ẹnìkan tó ti kú gbà kan níbi kan táwọn orí bẹ̀ tó ń gbé bẹ̀ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ káwọn àwọn irú ẹni bẹ́ẹ̀. All these brothers on the fact that soul is immortal. Gbogbo eléyìí wọ́n ń sọ torí wọ́n gbàgbọ́ pé ọkàn kì í kú. But the Bible let us understand that soul is mortal. Àmọ́ Bíbélì jẹ́ ká mọ̀ pé ọkàn máa ń kú. Now what is a soul? Kí wá ní ọkàn? The Bible let us understand that a soul is a person. Each person is a soul. Bíbélì jẹ́ ká mọ̀ pé ọkàn jẹ́ ẹnìkan ẹ̀dá èèyàn kan báyìí ọkàn kan ni. Just as humans are souls, so are also animals. Gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn ṣe jẹ́ ọkàn kan bákan náà ni àwọn ẹranko náà jẹ́ ọkàn kan. Now what happens to the soul? Is it immortal or it is mortal? Kí ló máa ń ṣẹlẹ̀ sí ọkàn? Ṣé ọkàn máa ń kú àbí kò lè kú? Please let us open our Bible again to the book of Ezekiel chapter 18 verse 4. Lẹ́yìn bá ṣí bíìdì wá lẹ́ẹ̀kan sí ìwé Ezekiel orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹrin. That place, if you are there, is reads, lo, all the souls to me, they belong. As the soul of the Father, so also the soul of the Son. To me, they belong. The soul who sins is the one who will die. Bí a bá ti wà níbẹ̀ ẹsẹ̀ bí nìyẹn kà pé wò ó gbogbo ọkàn tèmi ni wọ́n. Bí ọkàn bàbá ti jẹ́ tèmi bẹ́ẹ̀ ni ọkàn ọmọ. Ọkàn tó bá ṣẹ̀ ni yóò kú. All of us, as we are sitting down here, whether we are givers witnesses or we are not, we all believe that the Bible does not tell lies or any contrary assertion with that. Gbogbo àgbà wà níbí bóyá akẹ́lẹ́ ìjọba o àbí ìṣẹ̀lẹ̀ ìjọba gbogbo alámọ̀ pé ohun tí Bíbélì bá sọ ó jẹ́ òótọ́ àti òótọ́ yìí àbí a ò gbà bẹ́ẹ̀. The Bible let us understand that souls can die. Bíbélì jẹ́ ká mọ̀ pé ọkàn lè kú. Now, when a person dies, what happens to that person? What is the condition of the person who dies? Sáyẹ́fẹ̀ tí yàn bá wá kú, ipò owó lẹ́nu yẹn wà kí ń ṣẹlẹ̀ sẹ́nu yẹn nígbà tó ti kú yẹn. Please, the Bible also tells us that. Bíbélì jẹ́ ká mọ̀ yẹn náà. Let us open our Bible to the book of Ecclesiastes chapter 9. We want to read verse 5 and verse 10. Ẹ bá ṣí bíìdì wá sí oníwàásù orí ìkẹsàn-án, a máa ka ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹwàá. That place says, whatever your hand finds to do, do with all your might. For there is no work, nor planning, nor knowledge, nor wisdom in the grave where you are going. Tábà ti wà níbẹ̀ ẹsẹ̀ bí ní ẹ̀ka tó. Nítorí àwọn àlàyé mọ̀ pé àwọn máa kú, àmọ́ àwọn òkú kò mọ nǹkan kan rárá, wọn kò sì ní èrè kankan mọ́ nítorí pé wọ́n ti di ẹni ìgbàgbé. You see what the Bible says here? Ẹsẹ̀ kẹwàá sọ pé ohunkóhun tí ọwọ́ rẹ bá rí láti ṣe, ipa agbára rẹ ṣe é nítorí pé kò sí iṣẹ́ tàbí èrò tàbí ìmọ̀ tàbí ọgbọ́n nínú ìsàòkú ibi tí ìwọ lọ. The hope for the dead one we have seen. A ti rí ìrètí tó wà fún àwọn tó ti kú. And we have also known the position or the state of the dead ones. A ti wá mọ ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn tó ti kú tàbí ipò tí wọ́n wà.
Now, the Bible now drives the point home by letting us understand that millions who have died will live again. Bíbélì wá fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nípa jẹ́ ká mọ̀ pé ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn ló ti kú báyìí máa tún láǹfààní láti wà láàyè lẹ́ẹ̀kan sí lọ́jọ́ iwájú. That is that when somebody dies, that is not the end. Ìyẹn wá jẹ́ ká mọ̀ pé tí èèyàn bá kú òpin ẹ̀kọ́ nìyẹn ìtẹ̀kọ́ ló parí sí. There is resurrection hope. Ìrètí àjíǹde wà. And this resurrection hope is made possible by the sacrifice of Jesus Christ. Ohun tó sì mú kí ìrètí àjíǹde yìí ṣeé ṣe òun ni ikú ìrúbọ Jésù Kristi. Let us see how the Bible put this. Please let us open the Bible to the book of Matthew chapter 20. We want to read verse 28. Ẹ̀ka wo Bíbélì ṣe sọ èyí? Ẹ̀ka ṣí Bíbélì wá sí Mátíù orí 20, a máa ka ẹsẹ̀ ìkejì-dín-ní-ọgbọ̀n. If you are there, Matthew 20 verse 28 says, just as the Son of Man came not to be ministered to, but to minister and to give his life as a ransom in exchange for many. Bí a bá ti wà níbẹ̀, ẹsẹ̀ Bíbélì yẹn kà sí i. Gẹ́gẹ́ bí ọmọ èèyàn ò ṣe wá ká lè ṣe ìránṣẹ́ fún un, àmọ́ kó lè ṣe ìránṣẹ́, kó sì fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ní pàṣípàrọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Yes, Jesus Christ made this possible. Paradise lórí ilẹ̀ ayé wí. Let us confirm this in the book of John chapter 10. I want to read verse 16. Ẹ jẹ́ ká fìdí èyí múlẹ̀ nínú Bíbélì nínú ìwé Jòhánù orí kẹrìndínlógún orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìndínlógún. If you are there, I read. And I have other sheep which are not of this fold. Those two I must bring in, and they will listen to my voice, and they will become one flock, one shepherd. Mo gbọ́dọ̀ mú àwọn yẹn náà wá, wọ́n ń fetí sí ohùn mi, wọ́n sì di agbo kan, olùṣọ́ àgùntàn kan. Yes, that shows that Jesus Christ confirmed in that aside those that will rule with him in heaven, there will be others or millions of others who will enjoy life on earth here. Yẹ́ fi hàn pé Jésù náà fìdí ẹ̀ múlẹ̀ pé yàtọ̀ sí àwọn tó máa wà pẹ̀lú òun lókè ọ̀run, àwọn míì náà tó wà tó máa wà láì lórí ilẹ̀ ayé ń bí tó máa gbádùn ìpàdé sí ilẹ̀ ayé. All of us, we need to strive. Yẹ́n ló fi jẹ́ pé lónìí gbogbo aláyé láti tiraka ká sapá. To be on God's side. Láti wà ní ìhà ọ̀dọ̀ Ọlọ́run. Because Jehovah God has promised us of good life. Torí pé ìjọba Ọlọ́run ti ṣèlérí ìwàláàyè tó dára fún wa lọ́jọ́ iwájú. But the question is this. There are some people who had lived before they had the opportunity of being trained, before they had the opportunity of being exposed to what Jehovah God wants. Now, what is their own lot? Àwọn kan wà tó yẹ pé wọ́n ti wà láàyè nígbà kan rí tí wọn ò tiẹ̀ mọ̀ nǹkan kan nípa ohun tí Jehovah fẹ́, tí wọn ò ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ nípa Ọlọ́run rárá, wọ́n sì ti kú. Kí ló máa wá jẹ́ ìrètí tiwọn? Ṣé tí wọ́n ti parí nìyẹn? Why do we say this? We want to remember the fact that if not because of Jesus Christ's ransom, all of us, we will have had no hope of living again. Wọ́n ti kú ṣáájú tó di pé Jésù wá tiẹ̀ tó ikú ìgbọ̀ngàn rárá. Does that mean that it is over for them? Ṣé wàá túmọ̀ sí pé ó ti parí fún àwọn ẹni bẹ́ẹ̀ ni? Let's see what the book of Acts 24 verse 15 says in this regard. Ẹ ká wo ohun tí Bíbélì sọ nípa ìyẹn nínú Ìṣe orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún. If you are there, that place reads, and I have hope toward God, which hope these men also look forward to, that there is going to be a resurrection of both the righteous and the unrighteous. Ṣebí ni ẹ kà pé mo ní ìrètí nínú Ọlọ́run, ìrètí tí àwọn ọkùnrin yìí náà ní pé àjíǹde àwọn olódodo àti àwọn aláìṣòdodo yóò wà. I like to tell us that for those who died without knowing or without having the opportunity of learning about Jehovah God, they also have hope for resurrection. Ẹ jẹ́ ká mọ̀ pé àwọn tí wọ́n ti kú láláì kẹ́kọ̀ọ́ Ọlọ́run rárá fún wọn láǹfààní ẹ̀, àwọn náà ní ìrètí láti wà láàyè. Láti mọ̀ bá wọn tá a ti sọ. We say that yes, those who died have hope of coming back to this life. A ti wá rí i pé àwọn tí wọ́n ti kú wọ́n ní ìrètí láti tún wà láàyè gẹ́gẹ́ sí ìrànlọ́wọ́. Also seeing the condition of the dead ones. A tún ti rí ipò tí àwọn tó kú wà. And then we have also seen the promise of Jehovah God for those who did not have the opportunity of learning about Jehovah God and His ways and His wishes before they died. A tún ti wá mọ ohun tí ó jẹ́ ìrètí àwọn tí wọ́n láǹfààní láti kẹ́kọ̀ọ́ Ọlọ́run lórí pé wọ́n kú àti ètò àgbà. Once again, we are all here to commend the funeral service of Brother Ayanneye. Lẹ́ẹ̀kan sí a wà níbí láti ṣe ìsìnkú arákùnrin Ayanneye. The question now is this: how can we benefit from being here? Ìbéèrè náà wà ní pé báwo la ṣe lè jàǹfààní láti wíwá tá a wá síbi ètò ìsìnkú yìí?
The first way you can be benefited is by bearing some facts in mind. ọ̀nà kan tá a lè gbà jàǹfààní ni pé ká fi àwọn kókó pàtàkì kan sọ́kàn. One, a funeral reminds us of the brevity and uncertainty of life. ètò ìsìnkú ó yẹ ká mọ bí ìgbésí àwa èèyàn ṣe kú tó tí kò sì dáni lójú. What do I mean? Let us see what this Bible portion says. orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ 54-57 yẹn kà pé àmọ́ nígbà tí èyí tó lè bàjẹ́ bá gbé àìdíbàjẹ́ wọ̀ tí èyí tó lè kú sì gbé àìkú wọ̀ ìgbà náà ni ọ̀rọ̀ tó ti wà lákọsílẹ̀ máa ṣe pé a ti gbé ikú mì títí láé, ikú ìṣẹ́gun rẹ̀ dà, ikú oró rẹ̀ dà. Ẹ̀ṣẹ̀ ni oró tó mú ikú wá, inú òfin sì ni agbára ẹ̀ṣẹ̀ ti ń wá, àmọ́ ọpẹ́ ni fún Ọlọ́run nítorí ó ń ṣẹ́gun fún wa nípasẹ̀ Olúwa wa Jésù Kristi. Yes, all of us have the hope now that after death there is hope of resurrection. Gbogbo ala ní ìrètí pé lẹ́yìn ikú lè jẹ́ àjíǹde wà. So we all hope to see our Baba once again in paradise on earth here. A náà ní ìrètí pé lọ́jọ́ iwájú a máa rí bàbá wa lẹ́ẹ̀kan sí inú Pádísè ní ilẹ̀ ayé níbí. What you want to bear in mind is that we want to live a good life so that Jehovah God will count us worthy to be in position to witness when Baba is resurrected. Ohun tó yẹ ká ṣe báyìí ni pé ká gbé ìgbésí ayé wa lọ́nà tó jẹ́ pé Jèhófà máa kà wá yẹ ká lè pẹ̀lú àwọn tó máa rí tó máa wà níbẹ̀ nígbà tí a bá jí bàbá dìde sínú Pádísè lórí ilẹ̀ ayé. So we want to put this one in our mind as we bury, as we lay Baba to rest. Sàfẹ́fì yẹn sọ́kàn bá ti ń gbé bàbá sínú sàréè báyìí. Hold on. Our Father, Jehovah God is your name. We bow our heads for you this afternoon. We thank you so much for the good life that Baba Ayanneye lived while on earth. We thank you so much that he dedicated his life and he served you. We pray that for those of us that are burying him today, let us emulate this aspect of his life and continue to live our own lives in harmony with your will too. So that at the end of the day, all of us will be able to benefit from the hope of resurrection which you have given us. Father, help all of us to cope in this regard so that we continue to do things that are pleasing to you. Count us worthy, Father. Help us so that at the end of the day, we will be able to witness such a time when we will see the dead rise up again. This is what we request for this afternoon, Father. Ẹ jẹ́ kí n rí wọn, mi ò rójú bàbá mi o. Ẹ jẹ́ kí n rí bàbá o. Kò dá o. Mi ti ẹ̀ rójú wọn. Nìkan ti ṣe ní láyé fèèkì láyé fèèkì ló máa ti Bẹ̀ẹ̀ tí wọ́n tó bojú ẹ̀yìn ò ti ní kí wọ́n gbé wọn. Mi ò rí bàbá o. Bàbá ti Ẹ̀bẹ̀ sí ní sáfẹ̀sì náà kan ní kọ́kọ́ wọ́n ti gbé bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ náà jẹ́ kí rí bàbá. Túndé bí ń sìn mi ò rí bàbá. Túndé rárá. Rárá o, rárá bẹ́ẹ̀ yẹn ẹ̀mí ti tó. Ibẹ̀ bàtà ń yọ o, bàtà ń yọ. Okay. Oh my God. Cover.
What? I can't believe this, man. Oh my God. Oh. What? Oh. That's okay. I know. No one puts neck on your roof and drag it to the kingdom. Never before. Before I leave for Lagos, I do stay in Ijebu Ode, Ijebu. So I'm very much on now. I'm looking fresh. I can see that Nigeria is laying, changing. And Nigeria is good, right? I just saw Nigeria is good, right? Yeah. Back in the state that I went to, everything just fine. Everything will be good one day. So like I said, I want to welcome all to today. I'm not going to say, I'm not going to go to Jesus. And the Jene fún bàbá nígbà tí àsìkò bá tó tí ìpè náà bá tó lásìkò tó yẹ. I believe Papa left at the right side. When I look at the game, I say, Papa tún lọ extra time lórí ayé máa nìkẹ́. Àádọ́rin ọdún the Bible sọ that you can take Papa use extra 20-something years to tell Papa use extra time. Báwo ni football ṣe máa ń ṣe? So like I said, my name is, so much I don't know how to start mentioning the names from Agri or the Mara tribe. And at the end of today's program, I have a gift for whoever can mention all the names I want to mention. So let me introduce myself. My names are Reverend Provost, Reverend Pastor Principal, Pastor Chief. Continue. At times I do forget those names. You got me. Alright, I go by the name MC Terminator. I work for BBS Event Services. I want to run by lady. And I want to assure us that we're going to have the best of the best. Alright, let me start with this. First and foremost. Today we are in February. Today is February 12th, 2022. So that means the year is still fresh. I want to prophesy to our life.
I'm a pastor in the making and also an MC. Thank you. Now, whatever I say, you just say, ta. You say what? And then you know, I love it when we give ourselves. I give it to you, give it to me. And your life will be better. And your life will be better. Even though today you did not live Bombay, or you live in Boys School. Now, no money, you take my heart to me. I live to share water. Welcome to God's altar. I mean the great master porter. All powerful and are reporter. Now, he open for you a book of 1 Peter. He will tell your life with a lot of living water. Now, in the morning you go chop bread and water. In the afternoon, we go do chivita. In the night, you chop semovita. Final prayer, where we go with the Lord, and I pray that we are family, all right, so that's okay. The boy. You know, when we are going, when he is there, tapping his feet in the car.
láti fi ẹni wá. Láti fi ẹni wá fẹ́. Láti fi òde tí ìdíje ìjọba. Ojú ọ̀run lé. Kéde ọ̀gá kìí yé sẹ́. Àbíyí náà ṣe òkèlè pẹ̀lú ọmọ. Àwùjọ rẹ̀ bàbá fún ẹlẹ́rìí sọ. Ẹgbẹ́ mi ní ẹ̀mí àti ìtẹ́jú náà pọ̀ máa rọ̀ mí. Wákàtí, àdìmájì, wíwá tó ṣe ayé ayé àmì ìtàsẹ̀ àgbàmù. Alájú, ìtẹ́jú méjì ní adìrẹ́jì. Alájú, adìmájì. Wàá ní kọ́kọ́ náà ní ìjọba ní ìyàjú. Alájú, ìdẹ́gbòkè. Alájú, alájú, kíkọ́. Alájú, kíkọ́. Alájú, alájú, alájú. Ẹ̀ka tó lé bí ọkọ̀. Yàtọ̀ pàtàkì àwọn ìyàwó. Àwọn ọmọdé ọdún. Yàtọ̀ oníkìlìkìlì kan. Super
Thank you.
náà ṣe owó èlé kò ní wọ́n mọ́. Owó èlé kò ní lè mọ́. Owó lára lè jù tó ti wọ́ èlé mọ́. Àwọn ọ̀gá máa ń lò ó. Alábẹ́ náà ṣe owó èlé kò ní wọ́n mọ́. Owó èlé kò ní lè mọ́. Àwọn ọ̀gá máa ń lò ó. Wọ́n ti wọ́ èlé mọ́. Ọmọ ìyá máa ń lò ó. Òyìnbó ẹlẹ́kọ̀ọ́ ọ̀nà ilé ọmọ bárò lò. Òyìnbó ẹlẹ́kọ̀ọ́ ọ̀nà ilé ọmọ bárò lò. Òyìnbó ẹlẹ́kọ̀ọ́ ìgbọ́. Ọ̀nà ilé ọmọ bárò lò. Òyìnbó ẹlẹ́kọ̀ọ́ tí mo ń sọ fún. Òyìnbó ẹlẹ́kọ̀ọ́ ọ̀nà ilé ọmọ bárò lò. Òyìnbó ẹlẹ́kọ̀ọ́. Òyìnbó ẹlẹ́kọ̀ọ́ ọ̀nà ilé ọmọ bárò lò. Òyìnbó ẹlẹ́kọ̀ọ́ òyìnbó ẹlẹ́kọ̀ọ́ ti wẹ̀lẹ̀. Ọ̀nà bí iná àlọ́dà bí iná alábàdà bí iná alábàdà bí iná alábàdà òkè òkè láti òkè láti òkè láti òkè ọ̀nà bí iná ọ̀nà bí iná àlọ́dà bí iná alábàdà ọ̀nà bí iná ọ̀nà bí iná àlọ́dà bí iná alábàdà. Yeah.